nígbà tí ilé bá ti fẹ́ wó tí ìpìlẹ̀ṣẹ̀ ilé ò dáa láti ilẹ̀ wá nǹkan tó ń pè ní foundation tí gbogbo wa rí báyìí pé ilé yìí ó ti là ń bí ó ti sán bí ó ti là pa bí kéèyàn kan tó wá sọ wípé kán máa gbé àwọn àjà míì sí orí ẹ̀yin náà wò ó ọgbọ́n wo ló mú wá ṣe báwa náà ń gbénu ilé àrílé mi tágbára àti fẹ́ gbé lọ èyí tó bá ṣe é túnṣe àtúnṣe eléyìí ti fẹ́ wó. Òfin àbí ìwé òfin tí àwọn òyìnbó ń pè ní constitution ní ìwé tí a kó àwọn òfin wa sí. Àwọn òfin yìí ní bí ìlànà àbádòfin, òfin kéékèèké, gbogbo nǹkan tí ìlú, àwọn àgbájọ, àwọn ènìyàn tó ń wà ní agbègbè yẹn bá sọ wípé àwọn fẹ́ kó máa la àwọn lọ́nà, òun ni òfin. Tí a bá dẹ́gbẹ́ sílẹ̀, ó lè jẹ́ pé àwọn tó ń ta mọ́tò ni o, ó lè jẹ́ ẹgbẹ́ àwọn tó ń ṣe ohun lóge ni o, ó dẹ̀ lè jẹ́ ìlú bíi tí bá ṣe wà yìí náà ni o. A lè dẹ́ ẹgbẹ́ sílẹ̀, ìlú ò lè wà kó má ní òfin. Òfin yẹn ni a wá máa jókòó kó jọ sí inú ìwé tí à ń pè ní constitution. Constitution yẹn fún rẹ̀ document, nǹkan tó ń pè ní document ni tí a kó àwọn ìwé òfin wa sí. Àwọn òfin yẹn ló máa sọ fún wa agbára tí a ní. Ta ló máa ṣe olórí wa o? Agbára wo lolórí yẹn ní o? Báwo ló ṣe lè ṣe o? Níbo ló lè ṣe dé o? Ta ló máa ṣe olórí ti apá bí o? Ta ló máa wà ní ẹ̀ka ti bí o? Ìwé òfin yẹn ló máa ṣàlàyé fún wa pé ọmọ ọdún mélòó ló yẹ kán jẹ́, irú ìwé mélòó ló yẹ kán ti kà, irú àrísí wo ló yẹ kán. Ìwé òfin yẹn ló máa sọ fún wa. Ṣé a máa ṣe bákan pẹ̀lú orílẹ̀-èdè míì ni àbá ní ṣe? Ìwé òfin yẹn ló máa sọ fún wa. Ṣé ọjọ́ báyìí la fi máa ṣiṣẹ́ ni àbá ní lè ṣe? Ìwé òfin yẹn ló máa sọ fún wa. Àwọn nǹkan tí ó wà ní inú ìwé òfin nìyẹn. Ìlànà náà jẹ́ ìlànà yẹn la kó sínú ẹ̀. Ìlànà yẹn ó sì láti wà nínú ẹgbẹ́kẹ́gbẹ́ àbí nínú ìlú tí a bá fẹ́ kó máa lọ déédéé. Ìwé òfin ọdún 1999 yẹn ó lágbára díẹ̀ o, ó lágbára gidi. Gbogbo wàhálà, gbogbo làkàsìgbò, gbogbo gbọ́nmi sí omi ò tó, gbogbo ariwo tá ń gbọ́, ìwé òfin yẹn ló fà o. Ìwé òfin yẹn ló fà. Bí wọ́n dẹ̀ ṣe gbé wáyé ló fi rí bẹ́ẹ̀. Ní àkọ́kọ́, ní gbogbo ayé tó bá fẹ́ kọ ìwé òfin, wọ́n á kọ síbẹ̀ pé gbogbo wa lájọ mọ̀ sí. Bí a ṣe kọ́kọ́ ti sọ lákọ̀ọ́kọ́ wípé gbogbo wa láti jókòó ká sọ pé nǹkan báyìí la fẹ́, nǹkan báyìí la fẹ́. Tá bá dẹ̀ wà nínú àwùjọ ìjókòó yẹn, ìgbà míì ó máa ń di àríyànjiyàn gan, ẹ̀yin alẹ́ fẹ́lẹ̀, ẹ̀yin alẹ́ fẹ́lẹ̀, gbogbo yẹn á sọ tinú ẹ̀. Gbogbo nǹkan tó máa fi pé ó máa jẹ́ kí kíní yìí wúlò fún àwọn. Nígbà tá a bá wá gbà, tá a bá wá ní gbogbo nǹkan tí à ń pè ní àtìgbà ohun ara wa gbọ́, la ṣe máa sọ wípé báyìí ni kẹ́ ṣe kọ sílẹ̀. Ìyẹn ló máa jẹ́ ìwé òfin wa. Àwa lè sọ wípé àwa ni a jókòó la ṣe o, àwọn ọmọ ìlú yìí la ṣòfin yìí o, àwọn ọmọ ẹgbẹ́ yìí la ṣe òfin yìí o. Tí àwọn òyìnbó ń pè ní preamble. Preamble ni pé nǹkan tẹ́ máa ti kọ́kọ́ kọ sílẹ̀ pé lórí nǹkan báyìí la dúró lé. Wọ́n á wá ní bí a ṣe jọ jókòó rè. Tínú preamble tí mo sọ yẹn, òyìnbó á sọ pé we the people. Wọ́n ṣe máa ń bẹ̀rẹ̀ gbogbo ìwé òfin ayé nìyẹn. Ní èdè tí òyìnbó, ní èdè tiwa, àwa ọmọ orílẹ̀-èdè ìlú yìí ni a jókòó. Àwa ọmọ ẹgbẹ́ ìlú yìí ni a jókòó láti ṣe kíní yìí. Ṣùgbọ́n ní ti 1999 yìí o, a jọ jókòó síbi kankan. Kò síbi kankan tá a ti jọ ṣe àgbájọ, kò síbi kankan tá a ti jọ ṣe pàdé, kò síbi kankan tá a ti jọ ṣe àpérò, kò síyàn kankan tán yàn, kó a gbọ́ lórí rédíò, a kàánú pépà, àti ẹ̀mọ́ bí tán ti ń ṣe kíní yìí wípé wọ́n fẹ́ ṣe ìwé òfin. A jọ ṣe ìwé òfin yìí. Irọ́ gidigidi ni wọ́n pa mọ́ wa tán sọ pé we the people, pé àwa la ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tó bá tiẹ̀ ti bẹ̀rẹ̀ lórí irọ́ gan-an, ìpilẹ̀ṣẹ̀ yẹn ò dá. Ó tiẹ̀ ti kọ́kọ́ bàjẹ́. Ìwé náà sọ pé foundation tí ò bá bòótọ́ lọ́wọ́. So wọ́n tẹ irọ́ yẹn náà ó ti kọ́kọ́ dàrú pátápátá. Tí kíní bí ìgbà tí wọ́n sọ wípé àjókòó gbogbo nǹkan tí wọ́n ń pè ní sovereignty, that is pé gbogbo agbára ayé tiwa tí Ọlọ́run fún wa ní orílẹ̀-èdè wa àti gbé lé àwọn tó kọ ìwé òfin yìí lọ́wọ́. Nǹkan ńlá nìyẹn.
nǹkan ńlá gidi ni lẹ́nu ọ̀rọ̀ mọ́ láti sọ pé kò ní rí bẹ́ẹ̀ torí pé wọ́n ti sọ pé àwa la ṣe bẹ́ẹ̀. So ìyẹn ni àkọ́kọ́ wàhálà tó wà nínú ìwé òfin 1999 irọ́ tí wọ́n pa mọ́ wa yẹn òyìnbó ń pè ní fraud bíi forgery kan ló jẹ́ bí irọ́ gidigidi ni. Ìyẹn ni àkọ́kọ́ wàhálà tó wà ńbẹ̀ kákọ́kọ́ bá wa mú with the people yẹn kúrò people kankan síbi kankan àjọkọ́ rárá mọ̀ nípa ẹ̀. Ìkejì tó tún wá burú jù nípa ẹ̀ ni nínú òfin wọn láti pín agbára àwọn nǹkan tí wọ́n lè ṣe èyí tí wọ́n ń pè ní division of power ó tún yàtọ̀ sí separation of power àmàmù ní kọ̀ọ̀kan. Agbára nǹkan tí ìjọba àpapọ̀ lè ṣe àti ìjọba ti ìpínlẹ̀ torí pé federation la pè é orúkọ tí a pè Nàìjíríà láti ilẹ̀ wá ni pé Federal Republic of Nigeria tí ó jẹ́ wípé ìjọba àpapọ̀ á ní tiẹ̀ o ìjọba ìpínlẹ̀ náà ní tiẹ̀ àjọ wá pa gbogbo ẹ̀pọ̀ sójú kan. Àwọn nǹkan tí wọ́n wá pín yẹn pé a máa ṣe yìí ẹ jẹ́ ká fojú wo agbára bíi 100 kọ́ wá kó 98 wọ́n wá kó fún ìjọba àpapọ̀ nìkan. Gbogbo àwọn ìpínlẹ̀ tó wá kù 12 yẹn náà wá pè ní nǹkan tí wọ́n ń pè ní concurrent list yẹn gan tún wá mí pé àti ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ni wọ́n lè ṣe. Ṣùgbọ́n 98 tàkọ́kọ́ yẹn ni wọ́n ń pè ní exclusive list pé ẹ̀yin o tẹ́ jẹ́ pínlẹ̀ o ẹ̀ tó bẹ́ẹ̀ o federal government nìkan ló lè ṣe ìyẹn o. Gbogbo mining wa ọ̀dà ibi exclusive ìyẹn ló wà o pé a fẹ́ ṣe iná tá a fi ń ríran electricity o ibẹ̀ ló wà o. Agbára security wa àwọn sójà wa ṣe lọ bọ́ ṣe ń bọ̀ ilẹ̀ ló wà o. Agbára ààbò wa ibẹ̀ ló wà o. Gbogbo epo tí ó wà ní south ibẹ̀ ló wà o. Port tó wà ní Èkó ibẹ̀ ló wà o. Àwọn góòlù wa tó wà lọ́ṣun tó wà ní Iléṣà ibẹ̀ ló wà o. Gbogbo nǹkan tí ó ṣáà jẹ́ nǹkan ìní wa tó jẹ́ nǹkan àmúṣẹ̀yẹ tó jẹ́ nǹkan àmúṣògo gbogbo orílẹ̀-èdè yìí inú exclusive list tí wọ́n fún 98 yẹn ló wà. Sì lẹ́nu ọ̀rọ̀ nípẹ̀ kò dáa tó rárá kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo agbára yẹn ti pọ̀ jù. Agbára yẹn ní nígbà tí wọ́n bá mú yàn lọ́wọ́ tó ń fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sóyàn lọ́wọ́ àtẹsẹ̀ bẹ́ẹ̀ lórí torí a lè lọ ó ní ó jẹ́ ká rọ́nà kọjá ó ní ó jẹ́ ká rọ́nà kọjá lórílẹ̀‐èdè yìí torí pé a lè dá nǹkan kan ṣe rárá. Ibi tí kíní yìí sì ti wọ́ wá ní láti 1967 ní ìgbà tí wàhálà wà lẹ́yìn election lẹ́yìn ètò ìjọba ètò ìbò tí wọ́n ṣe ní 1960 tó dá gbogbo wàhálà sílẹ̀ tó ti wá di wàhálà 1967 tí ìjọba àwọn ológun tí wọ́n gba ìjọba ṣe kó mọ̀ pé láti 1963 tí Nàìjíríà ti di Federal Republic 1960 gan la gba ìmìnira ṣùgbọ́n 1963 la di Federal Republic. Federal Republic wá mí wípé àwa la máa tu ara wa a máa ṣàlàyé yẹn níwájú ìyàtọ̀ nínú òmìnira àti Federal Republic a máa sọ lọ́jọ́ iwájú ṣùgbọ́n ká kàn mọ̀ wípé orúkọ tá a pera wa nínú Constitution 1967 yẹn ni pé Federal Republic of Nigeria. Ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti wá ṣe decree àkọ́kọ́ tán kọ́kọ́ ṣe ní May 27 1967 ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ sí bá wa ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí lo decree ẹ ti mọ̀ pé decree ti ológun àṣẹ wàá ni ẹ kàn gbọ́ lórí rédíò pé ẹ má lọ sí bíbá yìí mọ́ ẹ má lọ sí bíbá yìí náà aago 6 ni kẹ́ máa jí o ẹ gbọ́dọ̀ sùn lásìkò yìí o ẹ gbọ́dọ̀ jẹ lásìkò yìí o eléyìí la gbé sílẹ̀ fún yín kò sí nǹkan kan tá a lè ṣe sí torí pé ológun ni wọ́n dẹ̀ ṣe ń ṣe tiwọn nìyẹn. Ṣùgbọ́n nígbà tá a tún wá padà sí ìjọba alágbádá ìjọba tara wa àwọn bíi decree yìí náà ni wọ́n fi kó wa títí náà tó fi ti ṣe ti constitution ti 1979 èyí tó wà ní 1979 yẹn náà tún wá ó tẹ̀ tún wá le jù tán tún wá kó sí náà sọ di ti 1999 tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ yìí so láti 1967 yẹn kò jọ decree kò jọ kan yẹn náà fi ń bá wa lò kò ṣeé ṣe àti ẹ̀wà jẹ́ nǹkan tán ń pè ní Federal Republic mọ́ rárá àti wá di Nàìjíríà lásán torí gbogbo nǹkan tó ń jẹ́ federation yẹn ó ti mẹ́hẹ̀ ó ti lọ wọ́n ṣe wá ní ṣe federation unitary ní ọ̀rọ̀ tí àwọn ológun máa ń lò ó mì pé ọ̀nà kan pàápàá pè ní command ní tiwọn nǹkan tó máa dẹ̀ ti sọ yẹn náà ni alágbádá gbogbo yín láti dá sí ni ìyẹn làwọn pè ní democracy pé báyìí ni mo la ṣe fẹ́ báyìí la ṣe fẹ́ àjọ wá rò síra wọn pé ó ti bára wọn mu ìyẹn ni ó yẹ kí ìwé òfin jẹ́ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nínú ti 1979 ètò wa
kọ́ wá lómi inú nísìn ni wípé bí wàhálà ṣe pọ̀ tó yìí, àìríjẹ àìrímu ìkùnsínú ni o, a lè rìn déédéé ni o, a lè rìn lásìkò ni o, bó ṣe pọ̀ tó yìí a tún wá ní pé a tún wá fẹ́ ṣe ètò election míì, ètò ìdìbò míì ní ọdún tó ń bọ̀ ní ọdún 2023. A wá rò pé ǹjẹ́ kò pé wa ká tún ìwé òfin wa ṣe, ká ṣe ìwé òfin míì ní ìsìn ju pé ká máa lo ìwé òfin 1999 yìí náà lọ. Ó pé wa ká kúkú ṣe ní ìsìn ju pé ká tún fi ìwé òfin tí ò gbádùn yìí ká tún mú lọ. Ẹ wo, nígbà tí ilé bá ti fẹ́ wó, tí ìpìlẹ̀ṣẹ̀ ilé ò dáa láti ilẹ̀ wá, nǹkan tó ń pè ní foundation, tí gbogbo wa rí báyìí pé ilé yìí ó ti là ń bí, ó ti sán bí, ó ti là pa, bí kéèyàn kan tó wá sọ wípé kó máa gbé àwọn àjà míì sí orí ẹ̀. Ẹ̀yin náà wò ó, ọgbọ́n wo ló mú wá? Ṣe báwa náà ń gbénu ilé, àrílé mi tágbára ti fẹ́ gbé lọ, èyí tó bá ṣe túnṣe àtúnṣe. Eléyìí ti fẹ́ wo 1999 constitution yìí ló dẹ̀ fà á. Wọ́n á ní pé wọ́n fẹ́ ṣe amendment, wọ́n fẹ́ ṣe akànfàsìkò ṣòfò ni, à ń fowó ṣòfò ni. Ṣé ló yẹ ká pa 1999 constitution yìí rẹ́ pátápátá ká ṣe wá jókòó ká wá sọ pé bí a ṣe fẹ́ ṣe ìlú rẹ̀, tá bá fẹ́ ṣàṣepọ̀ báyìí la ṣe fẹ́ ṣe, ọ̀nà yìí la fẹ́ gbégbà. Tẹ́nu wá bá ti kò, àwa ti mọ̀ pé a ní ìwé òfin. Ṣùgbọ́n bó ṣe rí yìí o, kò ṣeé ṣe, kò sí nǹkan kan tí a lè gbé lè máa kẹ́rù olówó iyebíye sínú ilé tó ti fẹ́ wó. A sì gbọ́dọ̀ dúró sábẹ́ ilé ká la ojú wa sílẹ̀ kí ilé náà kó wó lé gbogbo wa lórí. Torí náà ni a ṣe gbàgbé láwọn tán sọ wípé kí ìwé òfin yìí ó ká parẹ́ pátápátá ká tún wá tún ẹrù wa tò. Ìyẹn ni wàhálà tí wà nínú ìwé òfin 1999. Nínú apá kejì, àwa máa ṣàlàyé àwọn ìwé òfin tá a ti ní sẹ́yìn, even nígbà táwọn olóyìnbó wà pẹ̀lú wa, àti táwa ṣe tá a fi gba òmìnira àti tá a fi gba republic, a máa ṣàlàyé lápá kejì.